mo kí yín níbi tí ẹ ti wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdùnbí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lamẹ́ríkà ní UK Canada ibi yòówù kó jẹ́ lágbàáyé láti Europe ni àmọ́ rírì yín o bẹ́ẹ̀ ṣe ń wo Bembeyeke TV torí ẹ̀yin lèèyàn wà lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti Amẹ́ríkà Canada tí mi tí dá ìpè yín padà ẹ má bínú á tó dá padà láwọn ẹ mọ̀ pé kì í rí bẹ́ẹ̀ àmọ́ rírì yín tọ́ mú wa pẹ̀lú Prophet Temitope Solomon lójú òpó wa ń bí mo kí yín o kú dídí àsìkò yìí. Yes sir, Olúwa wà pẹ̀lú yín sir, lérí Ọlọ́run yóò ṣẹ. Gbogbo àwọn èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo gbàdúrà fún wọn ohun rere gbogbo yóò di ìrọ̀rùn fún wọn lórúkọ Jésù, ara òdẹ ní wọn. Lákọ̀ọ́kọ́ náà mo ti wà ní àdúrà fún bí ọjọ́ mélòó kan wábà jùlọ bí last 2 weeks yìí àti ẹwà àṣẹ marathon prayer now ẹ̀mí mi ń gbàdúrà kíkankíkan fún gbogbo àwọn tó ń jàjà Yorùbá nation pàápàá jùlọ ẹ rí i pé mo ti ń tẹnu mọ́ kankan lórí Yorùbá nation wípé ìrìnàjò yìí ní agbára pé wọ́n nílò àdúrà torí àwọn tí wọ́n ń jìjà ẹ̀ pé gbà tí ó bá wá ṣẹlẹ̀ kẹ́mi wọ́n lè rí. So lákọ̀ọ́kọ́ báyìí ohun tí ẹ̀mí Ọlọ́run gbé sí mi nínú ni pé ká tiẹ̀ kọ́kọ́ gbàdúrà ààbò fún wọn, ká gbàdúrà àdúrà ààbò tó dájú lórí wọn pé kí ìmọ̀ òkùnkùn kó má ṣẹ lórí wọn bàbá Akíntóyè Sunday Ìgbòho àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ohun tó ń jìjà dùn ohun tó ní tí Ọlọ́run ò dẹ̀ tí ì fún wa ní clearance pé bóyá yóò wáyé ló ń bọ̀ Yorùbá nation wọ́n máa kàn sọ wípé àwọn bàbá kan ló jìjà ẹ̀ àwọn ẹnìkan ló ṣiṣẹ́ yẹn so lórúkọ Jésù mo gbàdúrà fún bàbá Akíntóyè k'Olúwa túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí wọn ipá òkùnkùn kó má ká wọn ipá ayé kó má ká wọn Sunday Ìgbòho lórúkọ Jésù ẹ̀mí ṣiṣẹ́ kò ní bà lé wọn gbogbo ìdí ayé kò ní mú wọn lórúkọ Jésù àdúrà mi ni wípé k'Ọlọ́run kó dáàbò ẹ̀ bò wọ́n ààbò Ọlọ́run ó sì dájú lórí wọn gbogbo iṣẹ́ òkùnkùn gbogbo yóò bàjẹ́ mo wá gbàdúrà gbogbo àwọn ọ̀tá Yorùbá nation wọ́n máa ṣẹ̀sìn gbogbo àwọn ọ̀tá pé kí Yorùbá nation yìí kó má wáyé gbogbo àwọn tó yẹ pé inú wọn dùn sí bí ìyà ṣe jẹ ọmọ Yorùbá nation lóòótọ́ ilẹ̀ wa ṣọ̀fù wàrà àti fún oyin ṣùgbọ́n wàrà dà oyin dà á ò rí nítorí wípé àwọn kankan ṣàfẹ́ pé jẹgúdú jẹrà ìṣá ara ẹ̀ ní bàtà ibb tó àṣírí tó fi jẹ́ pé kíkílẹ̀ ọjọ́ yẹn tó ṣú ó ti ní 17 billion naira Olúwa lórúkọ Jésù gbogbo àwọn tó ń jàjà Yorùbá nation yìí a kó wọn lé ẹ lọ́wọ́ Ọlọ́run ìyanu ààbò rẹ kó dájú lórí wọn ìmọ̀ ọ̀tá kó dà sán ìmọ̀ òkùnkùn kó dà sán ipá àwọn òkùnkùn má sì jẹ́ kó ká wọn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa wọ́n dẹ̀ rán gbogbo ènìyàn a gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn o torí ohun tó ń jàjà yìí ó ní agbára tí Olúwa ò dẹ̀ tí sọ pé ìgbà báyìí ni ìgbà báyìí ìrìn àjò tí ò tí ì lọ́jọ́ ni o ẹ rí i pé mi ń tẹnu mọ́ ìrìn àjò tí ò tí ì lọ́jọ́ ni o ṣùgbọ́n k'Olúwa kó ṣàánú. kíní kan tiẹ̀ ṣẹlẹ̀ báyìí ní àná òde gangan ni wọ́n lọ lé bàbá Bánjí Akíntóyè àwọn kan wọ́n sì lọ tú gbogbo wáyárìn ilé yẹn pátápátá ní Adó Èkìtì nípínlẹ̀ Èkìtì lọ́hùn wọ́n dẹ̀ tú gbogbo fídíò yẹn in fact àwọn èèyàn wò ó nú fídíò yìí wọ́n dẹ̀ tú gbogbo wáyárìn wọ́n tú gbogbo ẹ̀ eléyìí ó kọni lóminú ìyẹn túmọ̀ sí pé ikú wá baba délé kò bá wọn lé ni abẹ́yàrá àwọn àdúrà náà ní sì ń gba irú àwọn àdúrà yín báyìí. Ọlọ́run ó túbọ̀ dáàbò ẹ̀ bò wọ́n tá a bá fojú kan wò apá kan lẹ tún fi wò yẹn ìtẹ́ òkùnkùn níná ṣùgbọ́n a dúpẹ́ nítorí pé páńpẹ́ tí ọ̀tá dẹ wọn ní kó sí lákòókò yìí bàbá ò ní kúkú òjijì torí lára àwọn bàbá tí a sì nílò òun náà ni wọ́n jẹ́ ní àkókò yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ nǹkan kan náà tí Olúwa tẹnumọ́ fún ni pé àwọn tó ń jìjà Yorùbá nation pé kójú wọn kó rí so ó nílò àdúrà gidigidi àwọn máa tẹ̀síwájú àdúrà ẹ̀ má jẹ́ ká fi mọ́ kí àwọn èèyàn nílé kan gbogbo wa máa gbàdúrà
Ọlọ́run ní ètò fún wa. Orílẹ̀-èdè máa pín lóòótọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí wòlíì ìgbà tó lùwọ̀ dẹ̀ tí wàá sọjọ́ báyìí táwọn èèyàn dẹ̀ ti wà nínú ìrìn àjò ẹ dẹ̀ rí i pé ìrìn àjò tó lágbára ni. Mo tẹnu mọ́ kankan pé kó má dàbí ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì ní 40 ọjọ́ tó di 40 ọdún mọ́ wọn lọ́wọ́ kí kọ́lọ́run kó kàn ṣàánú. Ìlú le nítòótọ́, so tá a bá fi ipa kan wò ohun tó ṣẹlẹ̀ yẹn ó tún ṣàfihàn bí ìlú ṣe le. Ó ṣàfihàn bí ìlú ṣe le. Bẹ́ẹ̀ ó ṣàfihàn ṣẹ́rí tí ìlú bá le ńgbà míì wọ́n á ní wọ́n á bẹ ọmọ lọ́wọ́ ẹ̀ pé kó lọ ja bàbá ìlú lé. Bẹ́ẹ̀ tí ìlú bá le ọmọ ò ní mọ bàbá, bàbá ò ní mọ ọmọ. Ẹ rí nínú Bíbélì ní nígbà tí ìyẹn mú bí àwọn ọba kejì wọ́n bẹ̀rẹ̀ sí ní pa ọmọ ara wọn jẹ. So abiyamọ gan ò tiẹ̀ ní feeling fọmọ mọ́. Ó ti di wípé káṣáyò ẹ rí wípé èèyàn yẹn ti kú olójú lásán, ó ti di nǹkan míì. So ó tún ṣàfihàn stéètì tí ìlú wà. Àwọn tó lọ ṣiṣẹ́ yẹn àwọn ọmọ Yorùbá náà ló máa jẹ́. Wọ́n ní Yobe wọ́n tiẹ̀ dárúkọ ìlú yẹn ó dàbí tán pé bóyá Òkè Ọya lọ́nà náà ni wọ́n ti wá, ṣùgbọ́n wọ́n ní bí àárín yẹn ṣáà rí bákan. Bí ikú ilé ò bá pa ní tòde ò lè pa ní bàbá. Bí ikú ilé ò bá pa ní tòde ò lè pa ní. Àwọn tìta lè wà ń bẹ̀ ṣùgbọ́n ará ilé kan náà ló fún wọn lọ́wọ́. Ará ilé kan ló já bóde gbà. Wọ́n tó ń gbọ́ mi lórúkọ Jésù. Ogun ẹ̀jẹ̀ tó ń jà Olúwa ó ṣẹ lóṣù yìí lórúkọ Jésù. Wàá borí ẹ̀. So a gbọ́dọ̀ múra. So ó ti show state tìlú wà. Ó show state tá a dédé bára wa. Wàrà wà lóòótọ́, oyin wà ṣùgbọ́n a ò rí i nítorí pé àwọn kan ló gbẹ́sẹ̀ lé, àwọn kan ló jókòó lé. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, gbogbo àwọn tó ń kó ọ̀rọ̀ orílẹ̀-èdè jẹ lolúwa máa fi ṣẹ̀sín. Fáráò rán àwọn ọmọ ogun ẹ̀ lọ sójú ogun ṣùgbọ́n ibẹ̀ ni wọ́n parẹ́ sí. Wọ́n parẹ́ ni lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Gbogbo ẹni tó àwọn olóṣèlú tó ń kọ̀rọ̀ orílẹ̀-èdè jẹ tí wọ́n jẹ́ ajẹgúdú jẹrá tí wọ́n ní àwọn ọmọ Nàìjíríà ní nísinmi lórúkọ Jésù àìnísinmi bá wọn. Ohun gbogbo tó fún wọn lálàáfíà lọ́lọ́run gbà lọ́wọ́ wọn àfi tí wọ́n bá ronú pìwàdà. Mo dẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ yìí náà ránṣẹ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá nation, àwọn Nàìjíríà pé tí a bá rẹra wa sílẹ̀ níwájú Olúwa, tá a bá ké pe Ọlọ́run yóò wo ilẹ̀ wa sàn. Kí ni rírẹ́ra wa sílẹ̀? Ó ní wípé ohun tó yẹ kémi ṣe, ohun tó yẹ kẹ́yin ṣe, kárí wípé à ń contribute one way or the other sí ìtẹ̀síwájú agbègbè wa, sí ìtẹ̀síwájú àyíká wa. Àwọn ọmọ Yorùbá nation ká máa ní ṣọ̀kan, ká má máa wá ìṣubú ara wa. Ohun tó ṣe pàtàkì nìyẹn. Tí a bá gba Yorùbá nation tí ò bá ti sí ìṣọ̀kan, a máa jẹ́ kí okùn náà kó gùn ni. So Olúwa Ọlọ́run ayérayé yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Mo dẹ̀ sáré fẹ́ sọ gbólóhùn yìí fún gbogbo ènìyàn. Olúwa ní lóṣù yìí òun fẹ́ ṣẹ́gun ìdádúró fún àwọn èèyàn. Òun fẹ́ ṣẹ́gun ìdádúró. Ìwọ tí wọ́n ti ń mú ayé ẹ bẹ́ẹ̀ ni tó ti ń mú ayé ẹ kó máa fà bí ìgbín tí ò lọ. Olúwa kọ sí mi lówùúrọ̀ kùtùkùtù pé fún àwọn èèyàn mi níṣẹ́ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí. Kó pè mí, màá sọ iṣẹ́ tó ṣe. Ó dẹ̀ dá mi lójú wípé ogun ìdádúró yẹn ó máa parẹ́. Kéèyàn máa fi 20 years. Mo ti rí ẹni tó wá bá mi, wọ́n ra ilẹ̀ ní 1993. Wọ́n ì tí yọ foundation. Nígbà tá a fi ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ì ra foundation. Wọ́n ì tí yọ foundation rádà. Wọ́n ì yọ foundation. Bẹ́ẹ̀ ni ogun ìdádúró ni ayé ni. So a gbọ́dọ̀ múra. Kí Olúwa ti bá mi sọ pé òun fẹ́ ṣẹ́gun ìdádúró gẹ́gẹ́ bí wòlíì tó bá gba wòlíì bọ̀. Ó sọ iṣẹ́ wòlíì, ó sọ ìgbésẹ̀. Ìgbà tó lọ bá wòlíì ilẹ̀ ṣá omi korò 2 Kings chapter 2 verse 19. Wòlíì ní ẹgbẹ́ yọ̀ wá orísun omi yẹn ó dẹ̀ gba àdùn padà. Ọlọ́run tó pè mí tó rán mi ó ti kọ sí mi náà, ó ti sọ ohun tó ṣe. Ìwọ kan pé màá sọ ohun tó ṣe. O fẹ́ marry, o ti pé 66 wọn jẹ́ oríyàwó.
ayé ló wà díẹ̀, o ti pé 45, ayé ló wà díẹ̀ o. Jẹ́ ká gbàdúrà kó o gbégbèsè wòlíì, Ọlọ́run dẹ̀ máa ṣẹ́gun fún ẹ. Ohun tó ló wá ní kí n sọ fún ọ, màá sọ, ogun yẹn dẹ̀ máa ṣẹ́. Yorùbá nation, Ọlọ́run kó di gbogbo àwọn agitator yẹn mú. Lórúkọ Jésù, ipa ayé, ipa ọ̀tá kò ní ká wọn. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Tọ́ ẹ ṣeun, bàbá wòlíì bọ́. Mo fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ kí ẹ bá àwọn èèyàn sọ lápapọ̀. Ẹ̀yà Yorùbá gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, ara ẹ̀yà tó dáa ni tá a ṣe mọ̀, tó sì jẹ́ wípé àwọn èèyàn máa ń rí ìran Yorùbá pé a máa ń ṣọ̀tẹ̀ ara wa, máa ń ṣe kẹta ara wa, èyí fẹ́ ìdàgbàsókè ara wa. A máa ń tọ́ka sáwọn ẹ̀yà míì bíi Ìgbò àti Haúsá bí wọ́n ṣe ń ṣùgbà ara wọn ní gbogbo ìgbà. Ìran Yorùbá nídìí pé kẹ́nìkan máa nílọsíwájú, kán máa fẹ́ fà sẹ́yìn, bóyá nínú ilé ni, bóyá láwùjọ ni, bóyá láàrin ọ̀rẹ́ ni, bóyá ní ibi iṣẹ́ ni. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ nǹkan kan, kí ni tó yẹ káwọn èèyàn mọ̀ lásìkò yìí? Ìwé Jeremiah ti sọ, Jeremiah 17, inú ènìyàn jìn, ta ló lè mọ̀? The heart of man is desperately wicked. Ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ni Yorùbá, ó dàbí pé ègún ń ja ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni. Àwọn òkè ọya mo ti lọ school, wọ́n máa ń nífẹ̀ẹ́ ara wọn. Ẹlòmíì gan lára àwọn tájọ jáde kò tí ì parí, ó ti níṣẹ́ torí fámílì ẹ̀ kan ti wọbẹ̀, wọ́n ti fà á wọlé láì tí ní certificate. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọmọ Yorùbá ni a ní mi ò mọ bọ́lọ̀ ṣe o, ó kàn ṣe ni, whereas ó mọ ẹnìkan ni, ó mọ èèyàn ni, ó gbégbèsè kan ni, a ní dádì mú ìbá mi ò mọ̀, ó kàn déédé pè ní wẹ́ẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀, ìgbésẹ̀ kan ló gbé, ẹnìkan ló pè. Ṣùgbọ́n àwa àfẹ́ ìtẹ̀síwájú ara wa, ẹ dẹ̀ rí yàtọ̀ ìdí nìyẹn tí èmi fi máa ń sọ pé gbà mí àwọn wòlíì á sọ pé ogun kan àwa gangan ká tó ṣẹ́gun ìta tó ń jà wá, ká ṣẹ́gun ara wa tó ń jà ara wa, wípé ká jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó wà nínú ọkàn wa, kí n fẹ́ ìtẹ̀síwájú yín, kẹ́ fẹ́ ìtẹ̀síwájú mi, ká dẹ̀ mọ̀ wípé ojú ọ̀run ó fò fún gbogbo ẹyẹ, ó ká everybody láti fò. Ṣùgbọ́n bíi pé èṣù yẹn kàn dídì gbé wa wọ̀, bẹ́ẹ̀ pé tẹ́nìkan bá ń lọ sókè, wàá máa wò pé bóyá ó ń lọ tiẹ̀ mọ́ òkè, mo kà ṣẹ ẹni tó ń bínú ọmọ ẹ tó torí ẹ̀ já bọ́ wálẹ̀ pé òun ò rí wípé ó bọ́ sílẹ̀, lórúkọ Jésù ipá ẹ̀ pin lórí ọmọ ẹ lórúkọ Jésù. So ọ̀rọ̀ tí èmi kàn máa sọ láàrin yẹn ni wípé ibi tó ọ̀rọ̀ dé ni wípé kóníkálukú dorí ara ẹ̀ mú. Torí títí tẹ́nìyẹn tífẹ́ Ọlọ́run ó fi wọnú ẹ̀, tífẹ́ Ọlọ́run ò bá wọnú ẹ̀, tí wọn náà ò dẹ̀ dira nínú Ọlọ́run. Bíbélì wípé ní ẹ jẹ́ alágbára nínú Ọlọ́run àti nípa rẹ̀, tí a bá jẹ́ alágbára, ẹnìyẹn kò gbà tó fi process tí èṣù fi ń gbé wọ̀ yẹn, ó lè ba nǹkan jẹ́ tó yẹ pé 30 years ò ní rí túnṣe. So ìdí nìyẹn tí wọn náà fi gbọ́dọ̀ jẹ́ alágbára, kó má sọ pé òun gbàdúrà fún pé Olúwa jẹ́ kó dàgbà núfẹ̀ẹ́, jẹ́ kó ṣe kíní, ohun tó wọn náà múra sọ̀rọ̀ ara ẹ̀, kí wọ́n má fi ẹ ṣe experiment, kí ayé má fi ẹ kán má fi ẹ dájọ́, kó má bàa kú tí ò yẹ kó kú, kó má bàa lọ nígbà tí ò yẹ kó lọ. Gbogbo ẹ̀yin abiyamọ tó gbọ́ mi, mo gbàdúrà lóṣù yìí, gbogbo ikọ̀ Sátánì tó ti jáde láti mú ẹ̀jẹ̀, kò ní rí ẹ̀jẹ̀ ọmọ ẹ mu, ó ní fojú sunkún ọmọ. Ohun tí wọ́n gbé sí ẹ lára tán gbé sára ọmọ ẹ pé kó máa pa díẹ̀díẹ̀, agbára Ọlọ́run jáde, nítorí pé akọ̀wé pé ọ̀rọ̀ rẹ̀ ó ti mú wọn lára dọ́gba àwọn kúrò nínú parun wọn. Gbogbo ẹni tó ń wo fídíò yìí, iṣẹ́ ìwòsàn, agbára ìwòsàn kò bá lè yín, ó rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Ohun tó wà bẹ́ẹ̀ ni pé Jésù fẹ́ mi, Jésù fẹ́ ọ, jẹ́ ká fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí Olúwa ṣe fẹ́ wa. Ó dà, ẹ ṣeun. Ẹ fi nọ́mbà yín síta, ọ̀rọ̀ àmọ̀ràn náà ti jáde nínú ọ̀rọ̀ yín, ẹ fi nọ́mbà yín síta kẹ́ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. Orúkọ mi náà ni Prophet Tèmítọ́pẹ́ Solomon, 08116038917, 08116038917. Olúwa kó bùkún fún yín o, ire o. Tọ́ ẹ ṣeun. Ó dáa, á tún máa pàdé. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, àmọ́ rírì yín. Ẹ lọ sí comment section, ẹ já mèrò yẹn, wọ́n dẹ̀ gbàgbé Alani Nightingale, orin wọn, orin Alani Nightingale, ẹ má gbàgbé ẹ̀ láti máa
lọ subscribe kẹ́sì wo kẹ́sì share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀ yẹ kí a mọ rírì yín. Ẹ ṣé púpọ̀ o, ó dìgbà kan náà ká tún fi re pàdé. ní kí n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọdé àgbà wa tá a dúró ti bàbá wa Professor Banji Akintoye fún ètò ìsìnkú ìyàwó wọn. Ní ìkan nínú àwọn fámìlì bá pè mí pé bàbá Èkìtì ní òru ànámọ́jú èní wọ́n lọ àtáàkì ilé bàbá Akintoye bí wọ́n rò pé bàbá Akintoye wà nínú ilé wọn ní ìkan nínú ilé bàbá Akintoye ní agric ọlọ́pẹ ní Adó Èkìtì bẹ́ẹ̀ inú ẹ̀ ni mo wà ẹ́ máa fi àwọn kankan wọ̀nyí gbónú ilé tí mo wà ẹ́ gbogbo ohun tó ń pè ní rí wáyárìn pátá náà ti kó lọ ibi tó ń gbà wọlé ibi tó ń gbà jáde bí à ń gbà tán débi báyìí tí wọn ò bá bàbá wa ń bẹ̀ náà fi bẹ̀rẹ̀ sí ṣe gbogbo tán ṣe àwọn nu Ọlọ́run òun lẹ́ ń wò yìí ilé bàbá wa Professor Banji Akintoye rè ṣe ń wò gbogbo ẹ̀ pátá mọ́ ṣe ń yọ ṣẹ́rí òun lẹ́ ń wò lẹ̀ ṣẹ́rí gbogbo wọn ṣe ṣe lélẹ̀ ilé bàbá Professor Banji Akintoye bí wọ́n dẹ̀ wọ́n fi wá ṣèkà ní o àwọn ọ̀tá Yorùbá ṣẹ́rí èrè dídá fún ló tó àkókò fún ìlànà Yorùbá láti lọ ṣẹ́rí gbogbo wáyà ìlànà ti já sí òkè pátápátá òun lẹ̀ wò yìí ilé prof rẹ o bàbá Yorùbá Prof Banji Akintoye ibi tán gbà sọ̀kalẹ̀ rè ibi tán gbà sọ̀kalẹ̀ ibi tán gbà wọlé rè ṣe tí ń wò ibi tán gbà sọ̀kalẹ̀ ẹsẹ̀ wọn lẹ̀ ń wò lára ògiri ẹ ṣe rí ìgbà tán padà lọ tán fà sára ògiri tán fi gòkè padà ní ilé Prof Banji Akintoye ṣe ń wò latest ìní ọjọ́ Sunday ọjọ́ kejì nínú oṣù kẹta 2025 òun lẹ́wọ̀ èyọ ṣẹ́rí torí èmi wò pé tó lè bá tẹ máa jà náà wò eléyìí ti kọjá pé o lè wọ́n wá bàbá dé bíbà yìí ni wọ́n wà mọ̀ pé bíbà yìí kọ́ ni bàbá dé sí ṣe ń wò you see it ṣe ń wò gbogbo anything tó jẹ́ electronic rìwáyà tán fi rìwáyà gbogbo ẹ̀ pápátá ṣẹ́rí gbogbo ẹ̀ pápátá náà ti kó lọ pátápátá lẹ́wọ̀ yìí ìgbà tán ṣiṣẹ́ tó fẹ́ ṣe tán nulé kí ní tán fà sí bíbà ẹ̀ lẹ́wọ̀ yìí ó ní ibi tán gbà gòkè lẹ́wọ̀ yìí ibi tán gbà gòkè ó rí o ṣẹ́rí ó lẹ́wọ̀ yìí ọmọ Yorùbá bàbá tó dúró tì wá bàbá ẹyọ kan tá a ní tó dúró tì wá tó ní ìyá ògbẹ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá torí pé bàbá wálé wá ṣòkú ìyàwó wọn ara tán fi lé bàbá dáre o ara tán fi lé bàbá dáre ẹ̀ṣẹ̀ gbọ́ bẹ́ẹ̀ àwọn tó máa yìí tẹ́ta fi ní bàbá bí bẹ́ ṣe jẹ́ sí bàbá máa wọ ara tán fi lé bàbá wa dáre o bàbá wa rẹ̀ o kìsì lélẹ̀ iṣẹ́ rí everywhere kẹ́lẹ̀ mọ̀ pé tó bá jẹ́ olè gan ní olè ṣéjú kìíní lọ títí gbogbo wáyà wọ́n ní gbogbo wáyà tó wà lórí tó máa wà lórí sílì náà ti yọ lọ pátápátá every wire ẹwọ gbogbo ẹ̀ òun rẹ̀ o ṣẹ̀rí òun lẹ́ ń wò yìí gbogbo wáyà gbogbo sọ́kẹ̀tì yẹn pátápátá náà ti yọ lọ ṣe ń wò ilé Prophet Banji Stephen Banji Akintoye bàbá Yorùbá òun rèé ṣẹ́rí everywhere ṣẹ́tí rẹ̀ everywhere gbogbo ẹ̀ náà ti yọ lọ pátápátá gbogbo ẹ̀ náà ti yọ lọ so ikú wá bàbá délé ikú ò bá bàbá lé o àrùn wá bàbá délé àrùn ò bá bàbá lé o láfi ń sọ fáwọn àgbààgbà kan pé ẹ dúró kẹ́ ẹ ṣe Yorùbá lóore ìṣẹ̀dá Yorùbá orí Yorùbá á máa tì í lẹ́yìn òun lẹ́wọ̀ yìí ṣe ń wò kẹ́ lè mọ̀ pé kán tó fọ́ gbogbo wáyà kán tó fọ́ ibi tó ti gbà fáwọn àwọn wáyà yẹn jáde lélẹ̀ so wọ́n dìídì bí àwọn dìídì gbé mọ́tò wà tán kó tó fẹ́ kó ibi tó ń gbà wọlé òun lẹ́wọ̀ yìí ilé prof lélẹ̀ o Prof Stephen Banji Akintoye òun lẹ́wọ̀ yìí ibi tó gbà wọlé òun lẹ́wọ̀ yìí ẹlẹ́fẹ́ fi stock ọmọ mi lẹ́ẹ̀kọ́ta
ok baba ẹ kúrò lẹ́sà ẹ lẹ́sà ǹjẹ́ lè dárúkọ yín fún àwọn ọmọ Yorùbá ká mọ bẹ́ẹ̀ ti jẹ́ sà. Dakọ́ládé Akíntóyè. Dakọ́ládé Akíntóyè orúkọ àyìn àti bàbá papọ̀ bó lẹ ṣe jẹ́ sí bàbá. èmi ni the next person sí bàbá. next person sí bàbá. ọ̀gbẹ́ni next person to me Ṣẹ́gun Akíntóyè. mo ṣáà rí i pé mò ń wojú yẹ pé bàbá kan lómi lára jù yín lọ. àbúrò àṣẹ rí àwọn àbúrò bàbá náà wà nínú bíbá yìí sá kí ló ṣẹlẹ̀ níbi tá a wà yìí. àwọn ọlọ́dẹ wa. sá. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó. ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985900. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jà.